اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آل سيدنا محمد صلى الله عليه وسلم صلاة تنجينا بها من جميع الأهوال والآفات آمين وتقضي لنا بها جميع الحاجات آمين وتطهرنا بها من جميع السيئات آمين وترفعنا بها عندك أعلى الدرجات آمين وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات آمين آمين يا الله يا مجيب الدعوات. آمين. مالم بوك بكر أكرمكم الله. بالسيد البدوي باب المصطفى بار الفتوة والمكارم والندى وبأول الخلفاء وارث آله. dákun sábìsì rẹ ò gbọ́dọ̀ ṣèṣekúṣe láyé táwa yẹn. بالشاذلي بأول الخلفاء وارث آله. ìṣòro náà ti ń ṣàṣẹ fídíẹ̀ díẹ̀ kí ló ń flọ́ọ̀pù fún. الكتب مرزوق اليمان سددا. بالشاذلي بالشاذلي وبالتسوق المرتدى. بالقادري وبالرفائه أحمد. بالقادري وبالرفائه أحمد. gbogbo àwọn táwọn aládùsọ̀ kan lápapọ̀ ẹ bá wí papọ̀ pé bí ṣáàzìlì. bí ṣáàzìlì wà bí tàṣúkìlì mọ́rítàdá. bìlíkọ̀ọ́dìrí wà bí rìfáì ahamada. àwọn ẹ̀mí táwọn ń gbé rírè o. bí ṣáàzìlì. láàárọ̀ tá a bá ti fún wọn ní bẹ́nẹ́fìtì wọn àti ìgbádùn. bí ṣáàzìlì yìí. street làwa ń bì ilé sílé woro sí woro. wọ́n bí tàṣúkìlì mọ́rítàdá. ilé lọ́hùn làwà ilé lọ́hùn làwà ilé níyìn ilé níyàyìn. bí ṣáàzìlì yìí. wọ́n bí tẹ̀súkì. wọ́n bí tàṣúkìlì mọ́rítàdé. sórí àgbákòtà náà kò ní rìbìtì ara ẹ̀ lẹ́nìí. bí ṣáàzìlì yìí. àwọn bàbá yẹn gbogbo ìyà tó yẹ kán jẹ wọ́n jẹ tán wọ́n ṣẹ́kù díẹ̀ sábọ̀ fún wa. wọ́n bí tàṣúkìlì mọ́rítàdé. gbogbo kòtò òun náà dídá o. bí ṣáàzìlì yìí. lérò dáadáa sí wa o. karamakumullah. yé ká níyàn rẹ dá o. torí àwa tá a kù yà ní fi ọyọ ọlọ́run kí yẹ ọlọ́run tó dé àti fẹ́ lu ọ̀pá. bí ṣáàzìlì yìí. wọ́n bí tàṣúkìlì mọ́rítàdé. wá sáwọn dádì wá sáwọn dádì ẹ ni kí la ṣe fún ọ gangan kò sọ tó bá jẹ́ gbèsè ni a ti lè san. n táwọn fẹkún ṣe lánàá ẹ̀rín làwọn fi ń ṣe. bí ṣáàzìlì yìí. àwọn bàbá yẹn wọ́n fi àrà sínú kú àrà tó kù tó yẹ ká dára wá ń dà tó ń sọ pé àfarabalẹ̀ wọ́n náà farabalẹ̀ òsì ló fi ọ́ lára balẹ̀. wọ́n bí. ń bọ̀ bó bá ṣe mọ ni ó mọ bí kádàrá bá gbì ọ́ ìwọ ló ń fọwọ́ ra kù. bí ṣáàzìlì yìí. wọ́n bí tàṣúkìlì mọ́rítàdé. bìlíkọ̀ọ́dìrí yìí wọ́n bí rìfáì ahamada. Maulana Sheikh Adam Shazili. bí ṣáàzìlì. nítorí ọlọ́run tó o bá lè kí wa kúṣẹ́ kúkú dákẹ́ kó má wá di akúṣẹ́. bí ṣáàzìlì yìí. iṣẹ́ díẹ̀ kọ́ là ń ṣe o. o ò rí pa rí dáadáa ṣe rí bọ́ọ̀lù ní fẹ́ kékeré sẹ́nu ayé gbogbo ìgbà mistake wa nìkan ló mọ́ rí lójú àmọ́ pé bọ́ǹbà mistake ni ọ́. bí ṣáàzìlì yìí. èyí tá a sọdá o ò rí. wọ́n bí tàṣúkìlì mọ́rítàdé. èyí tá a sọdá o ò rí. bìlíkọ̀. ń bọ̀ èyí tá a sọdá o ò ṣí ẹ̀ rẹ̀
èyí tó kù díẹ̀ káàtó ló ń ṣí ẹ̀ kiri o sì fẹ́ jẹ́ kí FCC àwọn inú ilé rẹ kí wọ́n ṣí ẹ̀mí tì rẹ tán. iná wọ́n ṣí ẹ̀ rẹ tán ìwọ ló ti pín ààrẹ kágbá kó tó dé wọ́n sì máa ta lù wá ọ̀rọ̀ gbogbo ayé là ń sọ yìí èyí tó dánú ọ̀rọ̀ wa tó fílẹ̀ tó kù díẹ̀ káàtó tó wá kọ́ọ̀tì ẹ̀ jáde sórí 30 seconds tó kọ́ọ̀tì jáde òun lè mọ̀ dájú 30 years náà fi kórìíra ayé rẹ fún wa. bishabili yìí wọ́n bí dasuukili muritada. sọ̀rọ̀ tó ń re kílẹ̀ àkáǹtì tí ó wọ àkáǹtì rẹ̀ wọ́n ti dúró ọ̀pọ̀ ẹ̀sẹ̀ àkáǹtì wa 30 years láti gba benefit o. bilikadiri yìí wà bí rifaayi amada. Maulana Sheikh Adam tàbí ń bọ̀ ta ló sọ ipá náà kọ́ ló ń dún lẹ́nìí gbàgbé kóńbi òsì ọ̀rọ̀ o tá ń sọ ipá náà ò lè dún lẹ́nìí káwọn bàbá wa tó lọ wọ́n lòdù ayẹyẹ kan tó lọ in tí wọ́n rí sí àwòṣe dọ́bùdọ́bù ṣé ẹ̀rọ bí nǹkan ẹ̀jẹ̀ lọ ni torí wọ́n kúlé wọ́n tètè lọ ẹ̀jẹ̀ lọ o àwa tó kù lẹ́yìn yìí àwa gangan ni ò sí ń rí ènìyàn àní dáríjì. bishabili yìí wọ́n bí dasuukili muritada. bilikadiri yìí wọ́n bí rifaayi amada. bishabili yìí wọ́n bí dasuukili muritada. àwọn bàbá mi náà ń bẹ́ kálẹ̀ yìí pé ń bọ̀ kú òun bí òsì ọ̀rọ̀ ń pa kan lálẹ́ wo ìgbà tá à ń dájọ́ o mọ́ o akéwú lásìkò akàwé lásìkò kọ́dà àtúnjẹgba lásìkò àwọn tó ń nà wá ń bẹ́ ń jòkó yìí. bishabili yìí. ìgbà táwọn ń kéwu òmòyún. wọ́n bí dasuukili muritada. gbogbo ẹ̀ la rí ṣe lásìkò lèmi fi máa ń sọ ìtàlẹ́ rẹ bàbá mi bàbá. bishabili wọ́n bí dasuukili muritada. so ń gbọ́ báyìí nísìnyí so ń gbọ́ báyìí ìyà tó bá yẹ kó jẹ tètè jẹ lásìkò tó bá jásí pé ká ń nà ọ́ láti kékeré rẹ ló fi gbádùn tó bá dàgbà tẹ́yìn rẹ lẹ̀ kí o jẹ kòbókò wọn o. tó ń bọ̀ sórí ìyà tó bá yẹ kó jẹ tó bá pẹ́ǹdì ẹ̀ yóò dúró di ọ̀rá ndàbàtù wàá pàdé ẹ̀ sórí nísìnyí àsìkò tó yẹ ká jẹgba jẹ kó tó di pé ráwọ̀ mi kọ ẹgba so máa ń gbé láti last 20 years nísìnyí wọ́n sì ń jẹgba dì sí bí wọ́n ná lójú aré wọ́n ná lójú oorun ò lè bọ́ lọ́wọ́ méjèèjì. wọ́n bí dasuukili muritada. tó ń jẹ́ àmọ́ wí eléyìí nítorí tọ́lọ́hún ojú ayé rẹ ìtàlẹ́ rẹ lè wú kókó tó o bá lọ́mọ gidi láyé o. bẹ́ẹ̀ ń bọ̀ mo ń sọ fún ẹni o to cut the long story short kìí ṣe fẹ́ni tó fọmọ gidi lẹ̀ sáyé o sórí yẹn máa lọ fà ó máa lọ fà. wọ́n wo fíìmù àná wọ́n tún wò ó lẹ́nìí kò rí bẹ́ẹ̀ lémi o. alhamdulillah. kò sí ní tó jẹ́ àmọ́ sọ báyìí tó bá rí wa taka ń wò bọ̀ it's not that we are on colos. akramakumullah. ẹrù tànà yẹn náà làwa náà rù. alhamdulillah. fóònù kan ló mú dání ẹgbẹ̀rún application ní bẹ́ẹ̀ èyí kan ló ń wò lérí wọn àmọ́ ẹgbẹ̀rún kádàrá lọ́rọ̀ papọ̀ síbẹ̀. bishabili yìí wọ́n bí dasuukili muritada. kò sí ní tó jẹ́ máa sọ eléyìí kí wọ́n náà mọ̀ o tó wà láwọn àwọn tó ń wò wọn ọlá bàbá wọn náà ń jẹ kí ló dé tí bàbá tiẹ̀ ń rẹ́rìn lásìkò ìgbà táwọn ti wá ń sunkún. wà á dé mú salataka wọ́n sàlámà alayhim. sọ́wọ́n la ní ká máa láṣẹ ilẹ̀ ni wetin dey worry you gbàgbé ẹ̀ níbi tá a bá a dé báyìí àti kú òlọ́mọ tí wọ́n tọ́ sport fún àwọn náà ti wọ́wọ́ ra dátà ṣé tiẹ̀ mú wa là ń lòdì sí ni wo bàbá náà kíìbù náà wò ó náà ń bọ̀ kò sí wá sórí lọ́wọ́ fídíò dáadáa lọ́wọ́ àwa tá à ń bẹ lẹ́yìn wọn ni kọ́kọ́ wò mí wò sóò lè kọlù mí kó lọ scot free bí wọ́n lù ọ́ láyé wọ́n lù ọ́ lójú oorun ó lè bọ́ lọ́wọ́ méjèèjì kọ́ wá ló dọ́dọ̀ bàbá. bílẹ̀ olùyá. ibo síbò ìwà àti tani níwájú tani ìlànà sọ́ọ̀lì nàbí jàmù iye. ìjà ànálùkò àmọ́ mọ̀rìṣídà. Maulana hasbunallahu thani. wọ́n á dín musalataka. kò sí tó jẹ́ máa wí eléyìí kìí ṣe inú alẹ́ tí yọ tẹ́fi dànù lé wa rú is impossible ẹ̀kún nìkan míì tẹ́fi gbèrú lé yín náà àfi ká ẹ délé wa náà kó tó blow. wọ́n á dín musalataka. àti gbódòfù àti ilé sàláàtì ní Maulana Nakib al-Ashrafu tànà àti tèmi ò lè dàrú láyéláyé wọ́n bá ń yàgbẹ́ síbẹ̀ kádàrá yín lè ń yàgbẹ́ sí kèsè tíá. wọ́n sàlámà
عليهم. ọlọ́run àti bíi ọ̀la àwọn máa pẹ́ lórí ẹ̀ o jẹ́ n sọ kankan fún ọkọ̀ máa mú lọlé bẹ́ẹ̀ ni àánú ọlọ́run gbogbo wa ń lò kò sẹ́ni lágbára o bá àánú ọlọ́run bá fi jagunjagun lẹ̀ yóò gbógun yóò fo fẹ́ǹsì Akramakumullah. bá àánú ọlọ́run tó bá fi gbógun mi lẹ̀ ogun ọ̀padà gbé mi tẹ̀yìntẹ̀yìn jẹ́ mọ́ sọ fún ọ aláyé ńlá àánú ọlọ́run nílò ayé máa ń dàrú ma aláyé ńlá lọ́wọ́ bẹ́ẹ̀ ni onílé ló sapá kò kan sapá yóò wá orí rọrùn àánú ọlọ́run tẹ́ ẹ̀ bá tiẹ̀ fẹ́ wò kankan ẹ wò àánú ọlọ́run tó wọnú léyìí lánàá tí ó sì disappear lẹ́nìí. ìbọ̀ dátà táwọn tàná tàkalẹ̀ wọ́n náà wóra ẹ̀ wo wọ́n ti pa dátà léyìí ni ò já pè yín mọ́. Alhamdulillah. bẹ́ẹ̀ni ayé ògọ̀ débi ká lè dúró síbi tí ò sí bòjì tí ò bá sí palliative fún wíwá òsèré mọ́ kò sẹ́ni tí ò wọlé yín mọ́. mo wò ó ní Thursday à ń ṣe sáré àyàyìn nítorí Ọlọ́run má sì wí mọ́ ọmọ kékeré kọ́ náà máa ń gbé sídìí ipò yìí má sì wí mọ́ o wọ́n ní kékeré labẹ́rẹ́ kéré kò ṣeé ṣe kí ni kò ṣeé mì fádìẹ lásán ìwọ tó jẹ́yẹ̀ náà gbé mi wò tó bá ní gbé kọ́lí. Wa adimu salataka. nítorí Ọlọ́run kò sí ní tó jẹ́ máa sọ eléyìí kó bí òsì ọ̀rọ̀ tí ó lè ọ̀dànù láyé yìí tààtù wa ọ̀tí wájú Ọlọ́run. Allah. ẹ̀rọ àwọn ọmọ yìí àwọn ọmọdé yìí àwọn ọmọ kékeré yìí ṣé wọ́n máa ń tàn fèsì lójú ọ̀nà yìí a lè sọ fún ọ ó kàn rí wa tá à ń rẹ́rìn ta ni àgbákò díẹ̀ ta fèsì inú ilé tá máa ṣẹ́ díẹ̀ sínú abọ́ fún ọ àwọn jẹnẹrẹsà yóò jẹ́ wọ́n tún jẹ́ sẹ́kù. Wa salamu alayhim. ìtò yíyọ pé àwọn kan bẹ ò sẹ́wọ̀n ó kàn refuse láti ṣubú náà fi ń bínú. kọ̀nfàmù èso tí ò rọ́lé rí òun ni máa ń jẹ àmàjù so ẹni tó dúró tó fìdí tí ò ṣubú òun láyé ńlá gbogbo jù ó takú tí wọ́n lọ́rùn ni tó o bá lágídí nínú ayé yìí tó o bá jí àgbákò táwọn ọmọ rẹ tán kó parí gbogbo ẹ̀ tán ọmọ ẹlòmíì òde yóò mọ bùn lépè back to back ni. Wa ọdún pé Maulana Sheikh Shazili Allahu hayatahu. nítorí tọ́lọ́hún láàyè tí wọ́n wà yìí ẹ̀ mọ̀jà tara wa kò í sí o wọ́n fẹ́ lómi wọ́n wí ẹlòmíì khalifa ta ó gbàdá tu nínú ilé ni àyà rẹ̀ ń já kò gbé e. La ilaha èyí illallah. táwọn fèsì nínú ilé wọn lè sọ ìwọ ló kàn ń sọ pé ṣèbójú wa náà bí ojú rẹ náà bí lóòótọ́ sójú rẹ náà ni wọ́n kọ kádà rẹ Akramakumullah. nítorí Ọlọ́run a gbọ́dọ̀ wọra o sórí plate number nínú ilé tó bá fi ẹ̀tẹ̀ àti kéèta tó bá fi jẹ́ ká yọ plate number ń kó Ọlọ́run ní fún yín slot mi mọ́ o Tọ̀. ìwọ náà tó wà ń bẹ̀ yẹn ìwọ náà lógo tiẹ̀ safeguard ògo ẹ̀ má jẹ́ ká jẹ àgbà mi lọ́wọ́ sórí gbogbo àwọn ń bọ̀ gbogbo àwọn tó bá han bàbá rẹ lè mọ̀ àbígun tó o bá nulẹ̀ tó o bá ti fíìtì má ta anybody láyà o ká máa fi ọ́ dájọ́ sọ́hun o sórí gbogbo yìí tá à ń wí yìí àwọn ọmọ tá à ń fèsì nulẹ̀ o ọ̀rọ̀ kòǹkò tá a sọ́ọ̀tà tẹ̀ ìfi ho ikú rẹ̀ wá nínú ilé arú ìbù ẹ̀ ni ó Akramakumullah. fẹ́ wọ ni àníwòjọ́ rẹ̀ fún ọ ni lóye máa sọ fún ọ safeguard your plan so the whole world will watch you on plasma. Akramakumullah. Subhana rabbika. يا نكيب الأشراف يا ولي الله يا